ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣe ìbà àgbààgbà, mo ṣe ìbà ọmọdé, gbogbo ọmọ káàrọ̀ òjìrì pátápátá mo kí nílé lóko lẹ́yìn gbogbo tẹ́tí láǹfààní àti gbọ́ mi. Kí ni tí a jọ tún fẹ́ gbéyàwó ní àkókò yìí? Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà kí n tó wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. मुझसे सुनो ऐ दोस्तों, कीमत क्या है इश्क की? किसी को ना मिले ऐसा इश्क, हुर्मत कितनी है इश्क की, यही जफा भी यही वफा। अबी फदैतुक सय्यदी सलातुन व सलाम अलैका या नबी। À ń sọ wípé gbogbo ayé òun lẹ́lẹ́bọ. Àwọn kan rò pé bóyá àbíyàn kan ń mú eréfé ni. Irun tẹ́ rí ti arákùnrin yìí tí Kiss, irun tó wà ní museum ní Saudi Arabia ò nìyẹn tí wọ́n pè ní irun Muhammad. Ẹ gbọ́ mi yé, irun Muhammad. Ok, ẹni tó wá mú irun Muhammad tán sọ irun Muhammad, wọ́n sọ di kíni òrìṣà, wọ́n sọ di ohun àkúnlẹ̀bọ. Wọ́n Kiss irun Muhammad, wọ́n sì ń pe àwọn babaláwo tí a ń bì, wọ́n ń pè ní kíni, wọ́n ń pè wọ́n ní aláìdá. Èyí tí arákùnrin tẹ̀wá ń wò ìwà ṣe ń kọ́, a ní gbogbo ayé lè lẹ́bọ, kálukú ló mọ bó ṣe ń cherish àwọn ìran wọn, kálukú ló mọ bó ṣe ń cherish àwọn ancestors wọn. Muhammad ancestor ilẹ̀ Lárúbáwá ni, àwọn Lárúbáwá ò sì fi ṣeré rárá. Ìdí nìyẹn tó fi jẹ́ pé kílẹ̀ tó ń ṣú lójúmọ́ táwọn mùsùlùmí bá kírun, àwọn Lárúbáwá wọn ò lè jí lójúmọ́ kan kán má dárúkọ Muhammad, kán má fi ìkẹ́ àti ọlà ránṣẹ́ sí Muhammad. Ẹ lè kírun kẹ́ má dárúkọ Muhammad, ẹ lè ṣàdúrà kẹ́ má dárúkọ Muhammad. Ẹ kọ́kọ́ dárúkọ alhamdulillah, ẹ kọ́kọ́ sọ pé la ilaha illallah Muhammadu Rasulullah. Ẹ lè sọ kẹ́ dárúkọ Allah kẹ́ má fi Muhammad tẹ̀lé. Ṣé Muhammad yẹn wá jẹ́ Ọlọ́run? Irun Muhammad ó ní arákùnrin Kiss yìí. Ó dá sáwọn baba ti wà nílẹ̀ Yorùbá, tí wọ́n ti ṣètò báyìí. Ṣé wọ́n járun Ọ̀rúnmìlà àbí kí wọ́n járun Ògún, kí wọ́n járun Ṣàngó, kí wọ́n lọ kórun Ṣàngó bí kankan àwọn èèyàn lọ mọ Kiss irun Ṣàngó, kí wọ́n lọ mọ mú irun Ṣàngó kan ní kinní kan, àbí òkúta tí àwọn ìkan táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà wa àwọn míì tó di òkúta, kẹwàá rí òkúta yẹn káwọn bàbá wa kán wá ní òkúta yìí o, àbí káwọn máa la lójoojúmọ́. Wọ́n ṣe ń la sí Mẹ́kà. Wọ́n lọ sí Mẹ́kà, tábà láwọn lọ sí ṣe hajj, òkúta sọ̀rọ̀ àjọ òkúta dúdú tó ń bẹ níbi igun Kahaba, wọ́n lọ bẹ̀, wọ́n lọ ń dìmọ̀, wọ́n lọ ń la wọ́n mọ̀ lágbà tí wọ́n lá sweet. Ẹ sì ń sọ fún wa wípé wọ́n ń ṣe kí ni, wọ́n ń ṣe lẹ́bọ. Gbogbo ayé pátá lẹ́lẹ́bọ. Ẹ jẹ́ ká ronú ọmọ Yorùbá. Evidence mi òun la tún sọ yìí. Ó dá nínú fídíò tí mo ṣe the last one tí mo sọ̀rọ̀ pa ẹbọ. Ẹni pé àwọn tí wọ́n sára wọn ládàá lórí tẹ́jẹ̀ ń bẹ lórí wọn, ẹni Shiite ni wọ́n, ẹ̀yin ò categorize wọn as Muslims. Ó dá o, irun Muhammad ló tún wà nínú Saudi tá ń wò yìí, tó wà ní kíni museum wọn, tí wọ́n ń jáde Saudi tí wọ́n lọ mọ fi hàn yín. Àwọn kẹta ó ní fídíò mi tí màá tún gbé wá níjọ mi, níbi tí wọ́n ti ń sunkún níbi sàárè Muhammad, níbi tí wọ́n sin Muhammad sí, tí wọ́n sí sàárè Muhammad, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún, táwọn bẹ̀rẹ̀ sí ní ńlá, táwọn bẹ̀rẹ̀ sí ní dìgbà sàárè, bí ẹni wípé wọ́n ṣe kí ni, bí ẹni tó wọ́n rí. Ẹ jẹ́ fún àwọn làkàyè, brainwashing yẹn ti tó gẹ́, ọpọlọ wa tí wọ́n dè mọ́nà agolo, ẹ jẹ́ kó ṣí. Àwa ti gbọ́n, Olódùmarè ti ṣí àwa níyè. Mo gbà ní àdúrà, mo ṣèwúre pé gbogbo àwa tá a sì wà nínú ìgbèkùn, á jáde kúrò nínú ìgbèkùn láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ká ronú àwọn pípù wọ́n da ọpọlọ wa rú. Ẹ̀yin náà wòran náà, ẹ wo bó ṣe mú irun lásán. Irun Muhammad, ẹ wo bó ṣe ń Kiss ẹ̀. Ẹ wo bó ṣe mú irun tó wá ń Kiss irun, tí ń Kiss irun, tó wá sọ irun di kíní, tó sọ di chingom, tó sọ di sweet. Ẹ wá sọ fún mi pé ìṣẹ̀lẹ̀ bọ̀. Mo kàn tó ní tún fi lé kí n tún fi lajú wa sọ́pọ̀lọpọ̀ nǹkan ni. Àwọn gan ló lórí ẹlẹ́bọ. Kò sẹ́ni tó ṣẹbọ láyé tó ìran Lárúbáwá. Bẹ́ẹ̀ ni o. Mo lè sọ fún ọ, mo ní the word ẹbọ, èdè ẹbọ kìí ṣe èdè burúkú. Yorùbá ni. Àwọn là ń pè ní ẹbọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, Kùrùbán náà ń pè ní ilẹ̀ Lárúbáwá. Gbogbo ìran pátápátá ló ní èdè tí wọ́n ń pè nǹkan wọn. Eré ìbò ló ń pè ní sacrifice. Or they call
ritual, they perform rituals in different ways. Ẹ jẹ́ ronú náà. Báwo lẹ sọ wá pé ẹbọ ti Saudi, ritual Saudi, Quran Saudi, ẹ pè ní nǹkan tó dáa, ẹ pè sacrifice òyìnbó, ẹ pè ní tó dáa, ẹ wá pè ẹbọ tí wọ́n lẹ̀ tiwa, ẹ wá pè ní tí ò dáa. àwọn aláìní tẹ́lọ́rùn. Kí ló dé? afẹ́jú márùn oníran. Kí ló dé tó jẹ́ pé tí a bí wa mọ́ kì í wù wá? Ohun olóhun ní yá wa lára. ní tẹ́lọ́rùn ni. Ẹ já ronú, ẹ já padà sípìlẹ̀ ká mọ̀ tá à ń ṣe. ọmọ Yorùbá